dédé àsìkò yẹn gbogbo ẹ̀yin tẹ́ náfààní tẹ́ ń gbọ́ wá dédé àsìkò tá a wà yẹn ojú amóhùnmáwòrán yín tẹ́ ń wòye àlejò pàtàkì iná là ní tó jẹ́ pé wọ́n sì fẹ́ bá wa sọ ohun tó jẹ́ ohun tó wúlò tó ṣèmi àti láǹfààní pàápàá jùlọ nílùú Tógò tá a wà yìí jákèjádò ìlú Tógò ni mò ń sọ ń parẹ́ o òdú ni wọ́n láàárín ìlú Tógò tá a wà yìí tí wọ́n ń ṣàìmọ̀ fólókó bàbá wa Raheem Kayọde Afọlabi láti ìdílé Olúkòsì nílùú Ejigbo àwọn sì ni aṣojú Ejigbo àti agbègbè rẹ̀ jákèjádò gbogbo ìlú Tógò láti lò mẹ́rin àyín lọ dẹ́sẹ̀ kánsílọ̀hún gbogbo ìlú Tógò aṣojú wọn lẹ́wọ̀n kalẹ̀ yìí bẹ́ẹ̀ bá gbàgbé a ṣe àjọ̀dún Ejigbo àti agbègbè rẹ̀ èyí tó jẹ́ lákọ̀ọ́kọ́ ọrú rẹ̀ tó sì dùn tó nárinrin tí wọ́n ń pariwo rẹ̀ nílùú òyìnbó lọ́wọ́lọ́wọ́ báyìí báwo ni ọ̀bẹ ṣe pa tó kún tó wá dùn tó àjẹ tó sì wá dùn láfi ní ká pè wọ́n sí kalẹ̀ pé ọgbọ́n wo ni wọ́n dá sí tí wọ́n fi rú ilé ìṣe bàbá wa aṣojú Ejigbo àti agbègbè rẹ̀ bàbá wa Afọlabi Kayọde Raheem ẹ kú kalẹ̀ ẹ káàbọ̀. Adúpẹ́ Alhaji Sọ́ọ́lì Elétí Ọ̀fẹ́ Ọlọ́run máa pẹ̀lú yín o. Àmín. Adúpẹ́ pípọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin Yorùbá káàkiri àgbáyé àkọ́kọ́ ní ìlú Tógò ń bí àti gbogbo ẹ̀yin Yorùbá ní gbogbo ilẹ̀ orílẹ̀-èdè Tógò olómìnira Tógò níbí. A wá kí wa lórí àjọ̀dún ọdún ti àkọ́kọ́ first edition tí a ṣe fún Ejigbo àti agbègbè rẹ̀ ní ọjọ́ on the 11 oṣù kejì ọdún tá a wà ń bẹ̀ yìí. Adúpẹ́ ní orílẹ̀-èdè Tógò ń bí àwa Yorùbá pọ̀ a pọ̀ gbogbo ẹ̀ka bí tí Yorùbá wà ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ibẹ̀ náà ni orísun bí tí gbogbo wa ti wá náà la fojú sí ìlú Tógò níbí. Ọ̀ṣun ń bẹ Ọ̀yọ́ ń bẹ Ògùn ń bẹ Oǹdó ń bẹ gbogbo ẹ̀ ń bẹ níbí ṣùgbọ́n olúkúlùkù náà tó mú ẹ̀yà kọ̀ọ̀kan pé àwa tá a wá ní ìkángun Ejigbo àti agbègbè rẹ̀ ńlá ṣàjọ̀dún ní ọjọ́ kọkànlá oṣù kejì ọdún yìí. Adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún gbogbo àwọn tó wá ní àti ibikíbi tí olúkúlùkù ti wá ní orílẹ̀ Tógò káàkiri láti south títí dé north ní orílẹ̀ Tógò níbí àwọn èèyàn ti wá tí a jọ ọmọ Ejigbo àti agbègbè rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ tí ń bẹ láàrin àwa ọmọ Yorùbá ní orílẹ̀-èdè Tógò gbogbo àwọn tí ò sí tí wọ́n yé sọmọ Ejigbo àtàgbègbè gbogbo wọn ló péjú síbẹ̀ tí wọ́n ní ẹni tí wọ́n gẹ́gẹ́ bí aṣojú wá síbẹ̀. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá níjọ́ yẹn adúpẹ́ lọ́wọ́ gbogbo ìlú kọ̀ọ̀kan tó rán yẹn wá àti gbogbo ọmọ Ejigbo àti àwọn àbí tó wà lábẹ́ Ejigbo tí ń jẹ́ Ejigbo àti agbègbè rẹ̀. tó bàbá wa aṣojú Ejigbo àti agbègbè rẹ̀ ẹ dákun a rí pé Yorùbá bọ̀ wọ́n ní yínníyínní kẹ́ni ó lè ṣì ní ìní wọ́n sì ní tá a bá dúpẹ́ orí àná torí ká lè rí mi ìgbà ni ẹ wá dákun ọjọ́ náà àwọn èèyàn pàtàkì nílùú Tógò tá a wà yìí wọ́n péjú pèsè ẹ sì fáwọn èèyàn ní oyè lọ́lọ́tún ọ̀tún bákan náà lè fi àmì ẹ̀yẹ dáwọn èèyàn lọ́lá ẹ̀yin kí ni tẹ́ ẹ ní tẹ́ ẹ fẹ́ sọ fún àwọn tí ẹ fún lóyè yìí irú ọpẹ́ wo lẹ fẹ́ dá lọ́wọ́ wọn àti pé kí ni tẹ́ ẹ rò tẹ́ ẹ fi fún wọn lóyè torí pé mo rí pé kì í ṣe àwọn tó náwó nìkan lè fún lóyè eléyìí jẹun tó yà mí lẹ́nu nínú tí Ejigbo àti agbègbè rẹ̀ ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ olówó náà fi wọ́n fún lóyè náà fún láwọ̀ ṣùgbọ́n eléyìí ó yàtọ̀ mi ò mọ ohun tẹ́ ẹ wò tó fi jẹ́ pé ẹ̀rọ àwọn èèyàn wọ̀nyí ṣà láti fi oyè àtàmì ẹ̀yẹ dá wọn lọ́lá ẹ dákun kí ni tẹ́ ẹ fẹ́ wí fún ọ. ẹ ṣe Alhaji Sọ́ọ́lì Elétí Ọ̀fẹ́ kú làákàyè ẹ ṣe pípọ̀ bó ṣe rí gẹ́lẹ́ ní sọ yẹn ẹ rí i pé ọ̀rọ̀ ìlú nǹkan tó ṣe kókó tó ṣe pàtàkì ni wọ́n ní odò tó bá ti gbàgbé orísun àgbẹ̀ ẹni tí ọba ń ṣèlú ẹ̀ ẹ rí i pé àpò àfàwà àti pé pásítọ̀ wà láti wá sọ̀rọ̀ nípa kí ni ipa tí ìmáa ṣèlú ẹni kéèyàn jẹ́ èèyàn kó kó nínú ìlú kó sì máa ṣèlú kó máa dá sọ̀rọ̀ ìlú ipa wo ló kó nínú ẹ̀sìn gbogbo àwọn aṣíwájú ẹ̀sìn méjèèjì tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní nǹkan tó dáa ni kéèyàn ṣèlú ẹ̀ ó tako ẹ̀sìn ó sì yẹ kéèyàn ó ṣe ìbẹ̀ nínú ẹ̀sìn. àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn tí wọ́n ń ṣe ìlú tí wọ́n mọ rírì ìlú àwọn alákò ìdálọ́lá olówó lè wà nú ẹni tó mọ rírì ìlú
ẹlòmíì ò ráyè lóòótọ́ ṣùgbọ́n náwó rẹ̀ sórí ìlú ẹlòmíì ráyè láti ṣe ìlú tó yẹ pé gbogbo tí wọ́n bá ti pèsè ọ̀rọ̀ ìlú yóò fi ti bá ṣe sílẹ̀ pé ǹbọ̀ má dà sọ̀rọ̀ ìlú mi àwa wo gbogbo ẹ̀ nínú ọkùnrin nínú obìnrin wọ́n pọ̀ ṣùgbọ́n wọ́n bá péréte tí a lè sà lọ́wọ́lọ́wọ́ ńlá fún ìdálọ́lájọ́ náà. tó ẹ ti wá ṣe léyìí ó dùn lárinrin tó sì jẹ́ pé nǹkan òwúrí tèmi rí bẹ́ẹ̀ jọ́nà pé àwọn ọmọ Ejigbo àti agbègbè rẹ̀ bí inú wọn ṣe ń dùn bí wọ́n ṣe ń náwó ó jẹ́ ohun òwúrí fún mi torí pé mi ò lérò pé irú nǹkan bẹ́ẹ̀ lè wáyé ṣùgbọ́n wọ́n ń náwó tìdùnnú ni wọ́n fi ń nà ẹ ti wá ṣe léyìí ó ti dùn mo sì rí pé gbogbo àwọn tí wọ́n wá láti ìgbèríko ànẹ́họ́ àṣàhún láti pálímẹ̀ láti àwọn ìlú tó wà àfọ́yín tí wọ́n wá inú wọn dùn gbogbo wọn dùn ẹ wá dákun àjọ̀dún Ejigbo àti agbègbè rẹ̀ àkọ́kọ́ lélẹ́yìí tó dùn tó lárinrin a sì ṣe nílùú Lomé nílùú Togo ẹ wá dákun ṣé yóò dúró ni àbí bí yóò ṣe máa lọ nu. ẹ ṣe pípọ̀ olóòtú kódà ìbéèrè tẹ́ ń béèrè bí n bá ní kẹ́ máa béèrè báyìí kò gbọ́dọ̀ tó bẹ́ẹ̀ kò lè dúró gẹ́gẹ́ bí a sì sọ pé àkọ́kọ́ ni olúùlú orílẹ̀ olómìnira Togo la wà yìí olúùlú bẹ́ẹ̀ ládẹ̀ wá bí láti bẹ̀rẹ̀ yìí bẹ́ẹ̀ láti máa gbé káàkiri ó lè má jẹ́ lómi láti tún ṣe mí ó sì lè jẹ́ pé wọ́n lè pé tọ̀ èyí tẹ́ ẹ̀ mọ̀ sí fún wa yìí mà dáa o nílùú Lomé o ẹ̀ tún ṣe kàṣíkà tó gbé kú o èyí tí àwọn ìgbìmọ̀ bá sọ ìlà òsè ṣùgbọ́n kì í ṣe pé dúró àmọ́ ó lè má jẹ́ lómi mọ́ bóyá pálí mi ní ọkàn bóyá nìhọ́ ní ọkàn bóyá tàpá mi ní ọkàn ìlú tó bá kàn ní abẹ́ ìlú lórílẹ̀‐èdè Togo bíi tí gbogbo àwọn ọmọ ìlú wa yìí wà níbẹ̀ wọ́n rẹ́dì láti gba irú ìpàdé ayẹyẹ yìí àrẹ́dì láti lọ bá wọn bẹ́ẹ̀ ká bá wọn ṣe orí bó ṣe rí kìlò nínú orí bẹ́ẹ̀. tó ìbéèrè tí mo wá fẹ́ béèrè yìí mo mọ̀ pé ìbéèrè tí gbogbo ọmọ Ejigbo àti agbègbè rẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ sí jù mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa tó ń jẹ́ aṣojú Ejigbo àti agbègbè rẹ̀ èmi tẹ̀sí fẹ́ fún olóyè kan jọ́nà pé ọ̀yọ́kọ́lẹ́kọ́ mọ̀jẹ́ mọ́jọ́ ó bàjẹ́ mo nífẹ̀ẹ́ ìlú mi torí pé bàbá wa Afọlabi Raheem wọn ò fi wọn ṣeré ìbéèrè tí mo sì fẹ́ béèrè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ńbẹ̀ lọ́jọ́ náà bẹ́ẹ̀ èèyàn ṣe náwó bí wọ́n ṣe náwó inú wọn dùn àmọ́ àwọn kan wò méjì pé àwọn èèyàn náwó lóòótọ́ ṣe é ṣe pé owó tó ná yìí ṣe é ṣe kó fẹ́ gbàbì kan lọ ṣùgbọ́n afẹ́kẹ́ bá wa fi nǹkan kan dá wọn lójú fún ọmọ Ejigbo àti agbègbè rẹ̀ tí wọ́n fìfẹ́ náwó jọ náà láti mọrú pa tí owó yìí yóò kó fún Ejigbo àti agbègbè rẹ̀ fáwọn tí wọn ò láǹfààní àti ná tí wọn káwọn náà lè rántí pé tó bá jẹ́ bẹ́ẹ̀ èmi ò mú tèmi wá ń jẹyàn àfi lọ mú tèmi náà lẹ̀ tó irú pawó lówó tí àwọn ètò ìdáwọ̀ yìí náwó jọ náà inú mi sì dùn inú mi àwòkọ́ṣe lélẹ́yìí tí Ejigbo àti agbègbè rẹ̀ tí wọ́n fi gbogbo àwọn àlù tó kù tá à ń bẹ nílùú Togo àwòkọ́ṣe tí mo wá fẹ́ jẹ́ kó wá rinlẹ̀ gan ibẹ̀ mo dé yìí ìbéèrè tí mo sì béèrè yìí kì í ṣe ìbéèrè tó yẹ ká béèrè lórí afẹ́fẹ́ ṣùgbọ́n nítorí tọ́rọ̀ bá dọ̀rọ̀ olówó dé ohun tí gbogbo agbọ́dọ̀ láǹfààní láti mọ̀ ní la fi ń bi wọ́n wípé ipa olówó yìí yóò kó lára ọmọ Ejigbo àti agbègbè rẹ̀ tí wọ́n fìfẹ́ náwó sínú ìlú wọn. àdúpẹ́ olóòtú ṣe rí ìbéèrè tẹ́ béèrè níbi tí owó bá ti wà irú ìbéèrè tẹ́ béèrè yìí ó lẹ́tọ̀ọ́ kó wáyé nítorí pé owó ní ibojú ọ̀rọ̀ ẹ̀ jẹ́ bí ẹ̀ bá sì náwó tí ọ̀mọ ibi tí ń sọlẹ̀ sí kò ní wú lórí láti máa ná mọ́. sẹ́rí kíní yìí ti wà tá a ti máa ṣe amọ̀dáná ẹ̀sẹ̀ làbí ṣe nílò mi báyìí pé bá a ti fẹ́ ká máa ṣe lọ́nà ìgbẹ́ yìí fi já kọ̀kọ́ àti lówó ní báńkì náà kì í ṣe pé owó ìní ọ̀pìlẹ̀ báńkì èyí tá a rí náà ń lọ sínú báńkì ibi tí a ti ń pawó sínú. kókó tí ó sì ti wà nílẹ̀ tẹ́lẹ̀ táwọn bàbá wa tí wọ́n jẹ́ bí olùdásílẹ̀ bí àwọn aláàjì Ìdírísù Dàdámọ́sí àwọn aláàjì Amusa Arówójedé àwọn aláàjì Muraina Aláàtọ́ àwọn bàbá wa Lawal Ọbọkọ gbogbo àwọn pọ̀ ìlú mọ̀dákan gbogbo wọn yẹn wọ́n ti ń ṣe kíní ìbọn ti pẹ́ tó yẹ pé wọ́n ní ohun tí wọ́n dì sọ́kàn lórí àwọn ìrìn àjò yìí kí ni wọ́n dì sọ́kàn ni pé tá a bá wà nídàálẹ̀ ká má gbàgbé ilé àwọn nǹkan tí èèyàn lè fowó ṣe omi ìbẹ tí èèyàn lè ṣe sí irú ibi tá a wà yìí náà tí ó jẹ́ lórúkọ Ejigbo àtàgbègbè tí wọ́n máa fi ṣàǹfààní omi ìbẹ tí a lè lọ ṣe nílùú abínibí wa nílùú ibi tí wọ́n ti bí wa tá a ti wá
tó yẹ pé tá a bá wo ìlú kan nínú ìlú tó yẹ pé nǹkan báyìí ló ń jẹ wọ́n yàtọ̀ sí lérí pé ibi tó wá dé yìí o a lè ṣèrànlọ́wọ́ síbẹ̀ ẹ jẹ́ kí wọ́n fi develop kí ìgbéga ìlú ẹni ká fi gbéga fún níta fi dálẹ̀ náà ni fún ìgbéga ìlú ẹni tá a ti wá àti àwọn ọmọ ìlú náà tí nǹkan tá a lè ṣe tó lè jẹ́ àǹfààní fọ́mọ ìlú òun náà ni. tó ẹ rí i pé bàbá wa aṣojú ìlú Èjìgbò ìbéèrè tí mo sọ yẹn pé wọ́n mú lékìrì kó máa jẹ́ tọlọ́gbọ́n kó máa jẹ́ tòlóye wọ́n ní wípé kó lè jẹ́ àǹfààní fúlùú àtiwọ́ àtèmi ká lè jẹ́ àǹfààní irú owó báyìí ọlọ́run là ń gbà tá a fi ń jẹ́ àǹfààní owó báyìí àwọn òtún ní túmọ̀ tó mọ oríṣiríṣi nǹkan tí àwọn ọmọ Èjìgbò àtàgbègbè rẹ̀ ti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ táwọn ayò láàyò lórí rédíò àti tẹlifíṣàn ara wọn tára wọn ò yá tí wọ́n gbé lọ hospital tá a sì gbọ́ pé Èjìgbò ní láìpẹ́ àti ti gbọ́ pé ìlú Èjìgbò wọ́n ti dìde àwọn agbègbè rẹ̀ ní wọ́n ti dìde tí wọ́n sì ń dìde sórí oríṣiríṣi nǹkan báyìí ara àwọn tó fẹ́ lọlé tí kò sówó lọ́wọ́ wọn tí wọ́n sì ń yọ owó ní àpò tí wọ́n àti oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ni mo ṣe mọ̀ kí tó béèrè àwọn ẹgbẹ́ wọn ọ̀tún délẹ̀ wọ́n fẹ́ jẹ́ kí gbogbo wa ká lè mọ àǹfààní tí ń bẹ ń bẹ wọ́n ṣe gbúrò lè kalẹ̀ bàbá Yorùbá wa bọ̀ wọ́n ní iṣẹ́ tí àgbàlagbà bá ń ṣe tí ò bá fìdí rẹ̀ wọ́n mọ kékeré tó ṣe kí iṣẹ́ ọ̀hún kò parọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n ń bọ̀ lẹ́yìn kí lẹ rò wípé ẹ tún lè ṣe láti jẹ́ kí àwọn ọ̀dọ́ yìí kí wọ́n mọ rírì Èjìgbò àti agbègbè rẹ̀ àti pé báwo ni a ṣe lè ṣe tí yóò tún tẹ̀síwájú jù báyìí lọ torí pé iṣẹ́ àwọn ọ̀dọ́ ni ohun tó wà nílẹ̀ yìí. ẹ ṣe elétí ọ̀fẹ́ olóòtú mo dúpẹ́ púpọ̀ ṣe rí irú èmi tí mo sọ̀rọ̀ ní ìsàgbàlagbà aláwọn bàbá ń wájú. ẹ máa sọ pé ẹ̀yin ṣàgbàlagbà o ibi tẹ́ wà yín náà nísìnyí ẹ ti kó lọ́dọ̀ ẹ ti bọ́ sí sẹ̀mí fàyín lálẹ́ wa o. ọ̀dà àdúpẹ́ gẹ́gẹ́ bí ìbéèrè yín ìdáhùn sí ìbéèrè yẹn ni pé nítorí kí àwọn tí wọ́n tún jẹ́ pé àwa náà tó jù lọ bóyá bí àwọn àbúrò àbí àwọn tí wọ́n jẹ́ bí ọmọ fáwa náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ àti lànà lẹ̀ a dá àwọn ẹgbẹ́ ọ̀dọ́ lẹ̀ l'Èjìgbò bẹ́ẹ̀ lẹ́gbẹ́ ọ̀dọ́ náà wà láwọn àlùtọ́ wà lábẹ́ Èjìgbò bí Ìsódùnrin Mọ́sífà Ìsoko Ọ̀là Àgbèrí Àtọ́ gbogbo ìlú yẹn náà láti ní kí wọ́n máa dá àwọn ìpàdé ọ̀dọ́ sílẹ̀ tó àti ẹ̀sìn dúpẹ́ lọ́dọ̀ tẹ̀yà àwọn Ìsódùnrin ìpàdé ọ̀dọ́ tí wọ́n ti múra sí ọ̀nà túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ náà la fẹ́ kọ́ máa rí ní àwọn ìlú kéréje tó wà lábẹ́ Èjìgbò àwọn Èjìgbò aláwọn ọmọ ọ̀dọ́ tí wọ́n ń ṣe ìpàdé nígbà tí wọ́n bá ń ṣèpàdé wọ́n máa rí àríkọ́ṣe lọ́dọ̀ àwọn tí wọ́n wà níwájú torí náà la fi pé gbogbo wọn náà ń bẹ níbi ìnáwó yìí tí inú wọn sì dùnjọ́ ni pé ní táwọn rí nítorí dáa ni. tó Yorùbá bọ̀ wọ́n ní ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfà tí ń bẹ lọ́fun kò fún láǹfààní láti jẹran yìí pé bàbá wa aṣojú ìlú Èjìgbò àti agbègbè rẹ̀ bàbá wa Raheem Kayọde ẹ dákun ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá lọ́jọ́ yìí kí ẹ sì tún fún wa nímọ̀ràn ní ṣókí torí pé a ṣe ìbẹ̀rẹ̀ ni èyí tó ń bọ̀ kó tún lè dùjù báyìí lọ. àmín àdúpẹ́ àkọ́kọ́ dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó dá gbogbo wa tí gbọ́pẹ́ dá tí sàlékún orí fún wa gbọ́pẹ́ wáṣà yọpẹ́ sàlékún orí fún wa torí pé òun ló jẹ́ kí ẹ̀dá máa dábàá àbí kó mú ọjọ́ Ọlọ́run ló bá wa ṣe àdúpẹ́ pé Ọlọ́run ọ̀dàdá wa àwa dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀tọ̀kùlúùlú látòrí bàbá wa kábíyèsí Afọlabi Karim amọlọ́kọ̀ àkọ́kọ́ tí ọba Yorùbá ti lù lómi tí ọjọ́ pé àwọn ni Ọlọ́run ṣe ní àròlé Oòduà nílùú lómi níbí adúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ bàbá wa Balógun Abdulaziz Busari ọwọ́ bọ̀kọ́ adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa Alhaji Idris Gbàdàmọ́sí tó yẹ pé intanṣe lónìí àwọn Ọlọ́run fi sọ̀kọ̀ kan tó yẹ pé wọ́n kọ́ ní èrò rẹ̀ tí wọ́n sì gbé hàn àwọn yòókù wọn tí gbogbo wọn náà fi gba wọlé tá a fi bẹ̀rẹ̀ nǹkan yìí tí ó fi ṣe ìṣèdọ́jọ́ òní nínú ayẹyẹ yẹ́rìí pé ayé pé àmì ẹ̀yẹ olùdásílẹ̀ la fún wọn bàbá náà sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọnú Yorùbá wọ́n gbìyànjú gan kọ́ náà bá lọ́rẹ̀ ní wọn. àwọn bàbá wa tí wọ́n wá jẹ́ alága sẹ̀rìmọ́nì ọjọ́ náà tí wọ́n jẹ́ alága fún gbogbo ìdìbàtà ìbẹ̀rẹ̀ nílùú Lomé ní kápítà ń bí Alhaji Hamsa Arojede àdúpẹ́ lọ́wọ́ wọn lọ́wọ́ igbákejì wọn náà àdúpẹ́ tí í ṣe bàbá wa Òkètọ́nàdé Joseph àkí àwọn náà àwa kí gbogbo àwọn ọlọ́lá bẹ̀ látòrí bàbá wa Abdulaziz Gbadégẹṣin
jagunmólú ti Ejigbo Ati Agbegbe lórílẹ̀‐èdè Togo ń bí I swear God àti bàbá wa Alhaji Hakeem Sulọlá tí wọ́n jẹ́ aṣíwájú gbogbo ọmọ Ejigbo láti ìlú Lomé tèdè sẹ́kánsì ní gbogbo orílẹ̀‐èdè Togo níbí àpèsè ọ̀la adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn wá náà bíi Alhaji Lọ́stà Mwebi Muhammad Taofik Ọ̀túnba Liadi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. A wá lọ sọ́dọ̀ àwọn ìyá wa àwọn èèyàn pọ̀ tá a dé lábẹ́ ká máa dákọ̀ gẹ́gẹ́ bí a ti ní ṣókí a rọra gé báwọn ká wá lọ sọ́dọ̀ àwọn ìyá wa náà torí pé ibi tí ọkùnrin bá tóbi ọ̀bà sí ibi olè dùn tẹ́ bá dìde níjọ́ náà lọ́wọ́ àwọn ìyá wa pọ̀ wọ́n dára yá látàárọ̀ tẹ́ dìde wọn ò jíde láì jẹun gan wọ́n sì jókòó wọ́n sì balẹ̀ wọn ò tún wá ti gbé pé àwọn wá látàárọ̀ náà pé ọpẹ́ wọ́n tún náwó àdúpẹ́ látòrí màmá wa alájà wa ìyá wa Sisi Rufai màmá wa Wusilatu Sisi Rufai tí wọ́n jẹ́ ìyá àdínì fún gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n wá tún wá fún wọn ní àmì ẹ̀yẹ fún ìyá àdínì ti Ejigbo Ati Agbegbe rẹ̀ ní gbogbo Togo ní ọjọ́ náà. Àwa dúpẹ́ lọ́wọ́ màmá wa tí wọ́n jẹ́ màmá àdùnnú ni wọ́n àwọn ni Amdalat Raji Eti Tèmítọ́pẹ́ màmá tètè dé gan wọ́n sì jókòó wọn ò pè wá lọ́mọdé pé àwọn tá a kéré la pé àwọn wọ́n jókòó ń bẹ̀ torí àwọn ni wọ́n jẹ́ àwọn tó ń fún yàn ní ọ̀pọ̀lọpọ̀ lámì ẹ̀yẹ níjọ́ náà nínú àwọn ìyá wa adúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ màmá wa Alájà Sikratu Sule Balógun màmá dáadáa wọn ò sí nílé wọ́n sì wà nílé bí wọn ò sí nínú ìlú níjọ́ náà lọ́wọ́ wọ́n wà nílùú òyìnbó lọ́wọ́ l'Amẹ́ríkà lọ́bẹ̀ tí wọ́n ń béèrè lójú ago gan báwo ni o nìkan sí lọ sí o wọ́n sì fi nǹkan tó ránṣẹ́ torí wọ́n jíṣẹ́ wọn lórí ojú agbo àmàmá wa Amdalat Raji ìrìnàjò wọn àdúpẹ́ púpọ̀ ọlọ́wọ́ sọ ẹni láyọ̀ akí màmá wa Alájà Rainatu kékeré màmá akíyín ẹkú oríire o tí ayé náà fi màpẹ́ yìí náà ń bẹ́ẹ̀lù màmá ni wọ́n jẹ ìyálájé fún gbogbo ọmọ Ejigbo Ati Agbegbe rẹ̀ ní orílẹ̀-èdè Togo ń bí níjọ́ náà akí ìyá wa Wedat Darussalam màmá yẹn ti ṣiṣẹ́ takuntakun fún ìlú àwọn ní akọ̀wé obìnrin àfi àmì ẹ̀yẹ tóbìnrin náà dáwọn náà lọ́lá kí Ọlọ́run bá wa lọ́rẹ̀ mi wọn. Bẹ́ẹ̀ náà la ṣe kí ìyá wa Amirat Amdalatu Ibàgbà tí wọ́n jẹ́ Amira fún gbogbo àwa mùsùlùmí ní ìlú Togo àti nílùú Ejigbo káàkiri ibi tí ọmọ Ejigbo bá wà àwọn ni Amira torí wọ́n jẹ́ ní orílẹ̀-èdè Togo wọ́n tó jẹ́ ní ìlú abínibí wa so akímọ̀mọ́ àríṣẹ́ tiwọn náà lórí pé ìdíwọ́ orin ni wọn fi ti ń bẹ̀. A dẹ̀ kí ìyá wa tí wọ́n jẹ́ amúlùdùn yèyé amúlùdùn níjọ́ náà lọ́hùn àkíyín ìyá wa Juliana Labitan bẹ́ẹ̀ náà láti kí ìyá wa ní Sidikat Dáramọ́lá tí wọ́n wà nílùú Pálímì lọ́hùn tí wọ́n jẹ́ yèyé ọ̀tún ìyálájé àwa kí bàbá wa Sakariya Ojimoh Àyànyẹmí àwọn ni wọ́n jẹ oyè amúlùdùn ti ìlú Ejigbo Ati Agbegbe lórílẹ̀ Togo ń bí. Bákan náà láti kí gbogbo àwọn tó lọ́n sáni kí ọjà kí bàbá wa májèọ́ bàjẹ́ Ejigbo Ati Agbegbe rẹ̀ bàbá wa Alhaji Suleiman Aike bàbá dáadáa ni wọ́n àwọn ni wọ́n jẹ oyè májèọ́ bàjẹ́ Ejigbo Ati Agbegbe lórílẹ̀ Togo ń bí. Báà náà ni bàbá wa kan tó wà bàbá dáadáa làwọn náà nínú ìlú wa ń bí ọmọ Ejigbo ni wọ́n àwọn ni wọ́n jẹ máyégún Ejigbo Ati Agbegbe rẹ̀ náà nílùú Togo ń bí kí bàbá wa ilé ẹ̀kẹ́ làwọn náà Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún bàbá Ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí wọn. Wọ́n tètè déjọ́ náà débi pé inú kí ìlú ẹni kó jẹ ní lógún ó jẹ́ kanjọ́ náà bàbá tó fi chọ́ọ̀chì ilẹ̀ ìjọ náà ní a fi wá torí wọ́n jẹ́ kókó kanú chọ́ọ̀chì ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ ìlú mi ó ṣe pàtàkì bàbá wa ń jọ́ náà lọ àdúgbò fún bàbá Ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí wọn. Ìlú tá a wà ń bí kì í ṣe Ejigbo nìkan Ati Agbegbe lọ́wọ́ à ń lù yìí gbogbo òòlù tó jẹ́ Yorùbá pátá la wà bí gbogbo wọn tí wọ́n sì ní alága àjọṣe wà ńbẹ̀ alága Òkè Ògùn wà ńbẹ̀ níjọ́ náà gbogbo àwọn tí ò lè wá wọ́n sì yànyàn wá ní gbogbo ẹ̀ka bí tí Yorùbá ti wà lórí ètò ìlú ń bí àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín bàbá wa alága gbogbo Yorùbá nílùú Lomé ń bí Alhaji pásítọ̀ bàbá Gideon Ọlátúbọ̀sún àkí bàbá àsìkí bàbá wa igbákejì wọn náà tí wọ́n jẹ́ Rabiu Òní Alhaji Rabiu Òní àkí wọn so àkí Alhaji Adékúnlé tí
tí wọ́n jẹ́ alága òkè ògùn àríṣẹ́ wọn jọ́nà àwọn náà wà lórí travelling so adúpẹ́ lọ gbogbo yín pátápátá tí a jẹ́ Yorùbá lórílẹ̀ Tógò lẹ́ẹ̀kan sí ẹsẹ̀ àwọn èèyàn pọ̀ tí ààyè òsì gbà wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ ìsìnfẹ́ kí wọ́n jẹ́ pé yóò gùn jù wọ́n máa fún àwọn èèyàn nímọ̀ràn ṣókí. adúpẹ́ fún wa lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ wá pátápátá dá kí o akí ọkùnrin akí obìnrin akí àgbà akí ọmọdé ìnígbàgbé olóyè mi náà Alhaji Sefiu Adékòjọ tí wọ́n jẹ́ Afẹ́nifẹ́re torí bí èèyàn bá ń ṣiṣẹ́ kan tí ń hùwà kan àwọn èèyàn máa ṣàkíyèsí ẹ̀ lóòlù Alhaji náà fẹ́ràn ìlú ẹ̀ a sì máa náwó kì í náwó sí àrí ni a máa náwó pamọ́ sínú òòlù ìtorí ẹ̀ wọ́n ronú Afẹ́nifẹ́re fún Ejigbo Ati Agbegbe rẹ̀ bákan náà láti wá kí àwọn kọmitì tí wọ́n ṣiṣẹ́ ètò òdejọ́ náà àti wọn púpọ̀ ni wọ́n kú iṣẹ́ èmi náà wà nínú kọmitì àkí alága kọmitì Alhaji Gani Okoro àkí akápò Alhaji Najimudin Salam àkí akọ̀wé kọmitì Alhaji Kayọde Jimá bẹ́ẹ̀ náà láti kí gbogbo àwọn ìgbìmọ̀ kọmitì pátápátá tí wọ́n ṣiṣẹ́ yìí àwa dúpẹ́ lórí ìmọ̀ràn ráńpẹ́ tí ẹnìkan wá fi sínú ọ̀rọ̀ yìí ìmọ̀ràn náà ti fi ojú hàn níjọ́ tí a ṣe ìnáwó yìí kí ni ìmọ̀ràn tí a fẹ́ fún gbogbo wa ni pé ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká múlù wa ní ọ̀kúnkúndùn lóòótọ́ iṣẹ́ ajé la wá wá lù yìí Ọlọ́run bá láàánú ó yẹ kárí kájí sí gbogbo àwọn tọ́lọ́run ti gbéga nínú ìlú Ọlọ́run ò ní rẹ̀ wọ́n lẹ̀ Ọlọ́run tó kọ́ máa gbé wọn ga ni gbogbo àtàwọn ará wa ọ̀rọ̀sẹ̀ náà Ọlọ́run ó sì náà fáwa náà gbogbo bó ti rẹ̀ kọ́ wá jẹ́ àlàáfíà àti ìṣọ́ àti ìbùkún Ọlọ́run ó fi fún gbogbo wa nítorí pé ilé ó ṣe kókó wọn ní tá a bá lo kó tá a bá lo odò ilé náà láfàbọ̀ sí bọ́ọ̀ bá sì túnú léṣe tó tún lu ẹ̀ ṣe àwọn èèyàn ò tiẹ̀ ní mọ̀pọ̀ máa lú yẹn lọ jẹ́ wọ́n sì máa rí ọ torí náà ni pé agbára wa nímọ̀ràn ẹ jẹ́ ká bá a ṣe wáyé tá à ń lọjà tá à ń lọ bíkíbi náà ẹ já wáyé níwọ̀nba ká ṣe ìlú ẹni ẹlòmíràn ráyè àmọ́ Ọlọ́run fún un ní àrísìkì gbówó lọ bá ní ìrànlọ́ ẹ lọ́wọ́ bí ìmọ̀ràn kan lọ bá ní tí nǹkan òbí tó dáa ìrànlọ́ ẹ lọ́wọ́ tó bá yẹ pé ọgbọ́n òye náà lọ bá ní lò fúnlù rẹ kí ayé ọmọ pé ìwọ náà ò ń ṣe nínú ti ìlú tó adúpẹ́ pípọ̀ ní ọwọ́ gbogbo wa Ọlọ́run máa ṣe ààbò àti ìṣọ́ lórí gbogbo wa gbogbo àwa rìnrìn àjò ọkọ̀ ọmọ rẹ̀ kó àyínlọ àyínbọ̀ ọwọ́ ní ẹnu ìbẹ̀rẹ̀ ìkúṣepọ̀ wa jẹ gbogbo wọn máa lọ láyọ̀ àmọ̀bọ̀ láyọ̀ ẹ tó sì wà ní iṣẹ́ ìjọba náà a máa rí iṣẹ́ náà ṣe ọkọ̀ ìjọba òní sára lẹ́sẹ̀ gbogbo oníṣẹ́ ọwọ́ iṣẹ́ tí ó dọ̀rọ̀ ní lọ́dọ̀ wa o àti gbogbo wa pé àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú wa. a dúpẹ́ lọ́wọ́ olóòtú náà nítorí pé olóòtú níjọ́ yẹn náà wọ́n ní yìnyín ká ní sèmí gbogbo tẹ́yìn náà ṣe ń jọ náà pẹ̀lú ẹ̀bùn tọ́lọ́run fún yín torí pé wọ́n ní abínibí yàtọ̀ fability nǹkan mi bẹ́ngbà mi tó pé Ọlọ́run ó ti dá mọ́ yàn ṣùgbọ́n kò ní máa lò àdúpẹ́ tọ́lọ́run ní kẹ́ ẹ mọ ẹ̀bùn tọ́lọ́run fún yín lò pẹ̀lú ògo Ọlọ́run gbogbo oníjẹ́ máa lọ irú ìtẹ́ gbàjọ́ yẹn ìtẹ́ tó máa lọ tó máa jù bẹ́ẹ̀ lọ torí pé bí ètò bá lọ ọjọ́ náà tó bá ṣe é ṣe lọ́wọ́ yìí nítorí ẹ̀yin rẹ̀ bá ṣe atọ́kùn ètò ìjọ náà ọlọ́sìn ní kẹ́ ẹ rí ṣe gbogbo bí dára tó lọ ẹ máa rí ṣe Ọlọ́run ò ní dáadáa yín o iṣẹ́ tí Ọlọ́run máa bá yín ṣe lọ́lọ́run máa gbé wá fún yín torí pé jọba ní Ọlọ́run ó fún yàn ṣe yóò ṣe é ṣe ṣùgbọ́n èèyàn làágùn àmọ́ sẹ́tẹ̀ yàn bá ṣe tí ọ̀làgùn tó sì yọ sí rere Ọlọ́run bá yàn ṣe ni ẹ̀bẹ̀ wá ṣe wá ní tọ́lọ́run fún yín ní wà rẹ̀lẹ̀ tọ́lọ́run fún yín ní ìwà gbogbo bọ́lọ́run ṣe ń ṣe tẹ̀ ń tó nǹkan gbogbo àwọn ọmọ yín Ọlọ́run tó yìí kó níwà tí ó tó dájú ti yín lójú ẹ̀mí yín ẹ sì jèrè gbogbo wọn lọ́kùnrin lógún gbogbo wa náà tá a bá wa sàmì Ọlọ́run yìí kájú wa náà kò sí máa náà torí náà ni pé a dúpẹ́ lọ́wọ́ yín pọ̀ a sì dúpẹ́ lọ́wọ́ ọmọ kejì náà tí ó náà bá yín ṣe gbé nìjọyọ̀ tó jẹ́ imam Taliu Tairu tí ọjọ́ máa wà náà a dúpẹ́ lọ́wọ́ náà Ọlọ́run dá Alagba ẹ̀sẹ̀ pípọ̀ ní Alagba Afọlabi Kayọde Raheem tí mo jẹ́ ọmọ aláre ìlú Ejigbo. ẹ̀yin náà sì ni aṣojú. èmi náà ni aṣojú ìlú Ejigbo àti agbègbè rẹ̀ ní orílẹ̀-èdè Tógò tí mo tún jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ Ejigbo dùn nínú ìlú lòmí báyìí ẹgbẹ́ ọ̀dọ́ ni àdúpẹ́ fọlọ́. tó ẹ̀hún náà ni ẹ ti láǹfààní ilẹ̀ ti gbọ́ ó dàbẹ̀ ni pé kó ṣáà máa dùn kẹ́ mọ gbogbo ẹ̀ kó mọ dùn lọ kẹ́ máa gbogbo ẹ̀ kó mọ dùn lọ ẹ̀hún náà lẹ̀ ti gbọ́ yìí ẹgbẹ́ Ejigbo ìlú Ejigbo àtàgbègbè rẹ̀ àjọ̀dún tí wọ́n ṣe òun lẹ gbọ́ ta sọ́n parẹ̀ bó ti dùn tó ẹ̀yin tẹ̀ sí mbẹ̀ ẹ̀yin náà ti bá akópa mi ò ti dùn ẹ jẹ́ ká jọ múra fún ìtò ń bọ̀ lọ́dún tó ń bọ̀ àtẹ̀mí àtẹ̀yìn láàjọ pọ́jú ṣe
pẹ̀lú ògo Ọlọ́run ọba Ọlọ́run ní yẹn nìkọ́lẹ̀ ẹ jẹ́ ká tuntun máa múra lọ́dún tó ń bọ̀ ìlú Ejigbo àti agbègbè rẹ̀ wọ́n kí wa pé ẹ ṣé o.